wọ́n ní dàda ò lè jà ṣùgbọ́n ó ní àbúrò tó gbójúlé o. Àbúrò lórí àwọn ènìyàn ilẹ̀ Biafra Nnamdi Kanu ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Emmanuel Kanu òun ló mà ti ṣèkìlọ̀ o wípé gbogbo ohunkóhun tẹ́nìyàn bá gbìn láyé yìí òun náà ni yóò ká o. Ó ní a kò lè gbìlá ká wá sọ wípé ẹ̀fọ́ la fẹ́ ká. Ó ní eléyìí ò ṣe ń ṣe o. Ó ní ṣe rí ipò tí ẹ̀gbọ́n òun Nnamdi Kanu wà. Mo fẹ́ kí ẹ mọ̀ dájú wípé mo fẹ́ kí gbogbo yín mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lẹ́yà rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ wípé ẹ kojú ìjìyà yín láìpẹ́ o. Ó sọ eléyìí lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá òde yìí ní ìdáhùn sí àwọn ènìyàn eléyìí tí wọ́n fi Kanu ṣe yẹ̀yẹ́ lójú òpó ayélujára lẹ́yìn tí adájọ́ ilé-ẹjọ́ gíga èèyàn James Ọmọ́tòṣọ́ dájọ́ ẹ̀wọ̀n gbére fún un ní ilé-ẹjọ́ gíga eléyìí tó kalẹ̀ sílùú Àbújá tí Kanu sì ti ń kojú ìdájọ́ rẹ̀ nínú ọgbà tó wà ṣe tìlú Sokoto. Ní báyìí àbúrò Nnamdi Kanu ti wá sọ̀rọ̀ oníṣẹ́ rí gbogbo èyí tẹ́ ń pẹ́ gẹ̀gbọ́n mi tẹ́ ẹ fi ń ṣe yẹ̀yẹ́ lórí ipò tó wà. Mo fẹ́ kí ẹ mọ̀ dájú pé àṣegbé kan sí o àṣepamọ́ ló wà. Gbogbo yín náà lẹ́ ò kẹsàn-án yìí láìpẹ́ láì jìnnà. Ẹ má gbàgbé pé ní 20 oṣù kọkànlá ọdún 2025 eléyìí tó kọjá yìí náà níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ̀sùn ìgbésùnmọ̀mí ni wọ́n fi kan Nnamdi Kanu o kó tó di pé wọ́n dá ẹ̀wọ̀n gbére fún ní ilé-ẹjọ́ gíga eléyìí tó kalẹ̀ sí olú ìlú ilẹ̀ wa Àbújá.